اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما أعطيت. This is special speech delivered by the Amir of Unified Local Government Muslims Organization in Kushisheri branch at the 8th edition of our annual Ramadan lecture held today, 18th July 2013. In the name of Allah, the Beneficent and the Compassionate, all praise is due to Allah, the Lord of the world. May He continue to shower His blessing on the noblest of mankind, Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam, and all those that follow Him to the day of Yom Kippur. I feel greatly honored to stand before this program today to relate and share my experience in the efforts of promoting religion without blemish and the religion of peace and Islam. Ramadan is the month in which Quran was revealed over 1,434 years ago, and it is the month in which a night that is better than 1,000 months is embedded. Reward for good deeds in the month of mercy is far more than what obtains in other months, and this accounts for increased effort and ibadah in this special month. The annual Ramadan program is one of the efforts of the Unified Local Government Muslims Organization in Kushisheri branch. This program is designed to raise the spiritual consciousness of the Muslim community. Members and those who find time to attend, view the video, or listen to the audio recordings of the event will inshallah benefit immensely. We're so careful about the choice of our invited lecturers. The guest speakers are Muslim parents known for their sound understanding of Islamic tenets, thoroughness, and other representation of Islamic ideals. وأشهد أن محمدا عبد الله ورسوله. مثلا ìjẹ́rìí ìpè ní àlẹ́wà Muhammad ẹ̀wùsùn ọlọ́run ìṣọ́lọ́ ọba ìjọ́láti سيد الأنبياء وإمام المرسلين. àlẹ́bí ni aṣíwájú fún gbogbo àwọn ànábì ọlọ́run òun láti ní aṣíwájú fún gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run lápapọ̀. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وجميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. اللهم نقم شعيب الجاهلين ما نبغى محمد أبيكم عليه أبيكم عن صحابه أبيكم عن صحابه تلوون نبغى محمد إلى يوم القيامة. أما بعد. لا يبغى gbogbo jama lápapọ̀ ẹ jẹ́ ká sọ pé ní alhamdulillah ẹ jẹ́ awúbẹ̀ lẹ́ẹ̀kan sí alhamdulillah ẹ jẹ́ sọ pé ní alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin. ọpẹ́ tá a dá pé ọba àlékè ọlá ó ṣe wá ní mùsùlùmí tí a bá jẹ́ mùsùlùmí sẹ́yìn kéèyàn jẹ́ mùsùlùmí ìdẹ̀rọ̀ ọlọ́wọ́ ọba tó lágbára jù ní tọ́lẹ̀ tọ́lọ̀ bá fẹ́ ní máa fọ́nà máa ẹ̀ tọ́lọ̀ bá sì fẹ́ asọ́nù tó bá wá wu ọlọ́run táwa bọ́ sínú máa fẹ́ ọlọ́run tó fọ́nà máa wá ó yẹ ká tó dúpẹ́ fún un. ẹlẹ́ẹ̀kejì ọpẹ́ àwọn ọ̀nà Ramadan bí yẹn bá jẹ́ olórí ikú tó bá gbààwẹ̀ bó ti yẹ kó gbààwẹ̀ tí ó bá fi sọ̀kalẹ̀ àwẹ̀ ni yóò dó lóríire. báwẹ̀ bá wá báyàn láyé báyìí kó dúpẹ́ pé àwẹ̀ báwọn láyé yóò máa wá sáré pé báwo ni òun ó ti sọ̀kalẹ̀ àwẹ̀ dáadáa tóun ó dó lóríire. ẹlẹ́ẹ̀kẹta ọpẹ́ wa àwa ìkòsí ìṣẹ́rí adájọ́ pé a fẹ́ ṣe Ramadan lecture
ọjọ́ náà wá kò ọlọ́run tó wá ń fún wa ṣe ọtọ́pẹ́ àbí ọtọ́pẹ́. mo kí àfa wa ọ̀gá wa ọlọ́lá wa nígbà tí kò sígbà kan tí a fẹ́ ṣe nǹkan Daaru Naim àwa àti bàbá wa Adam tí mo fọwọ́ àtàkọ́lé dáàfọ́ wọn bàbá wa yìí wa Adam àjọ ń ṣe ń bẹ̀ ni gbogbo àfàsọ́bá wa jà fún dáwà pátá tó bá dé yóò máa tọ́ka pé àwọn ọ̀gá àwọn nu dáwà rèé àwọn ọ̀gá àwọn nu dáwà rèé àwọn ọ̀gá àwọn nu dáwà rèé àtijọ́ ọ̀gá gbogbo wa ni wọ́n atúndébí náà nísìnyí wọ́n tún láwọn náà ni wọ́n tún jẹ́ ọ̀gá nu dáwà níbi tá a wà yìí ọlọ́run jẹ́ sọ̀kalẹ̀ dáadáa ọlọ́run ní jẹ́ arápadà ti kú ọlọ́run jẹ́ kẹsìn wá jìnnà látara tí wọ́n àwọn chairman wa ní ìkàlẹ̀ elétò mo kí yín chairman local government mo kí yín àwọn àlùfáà mi oníwàásí mo kí yín gbogbo àwọn àlùfáà tá a gbójọ wá ẹ̀yin kánsílọ̀ àbí gbogbo yín mo kí ẹ̀yin àyà látàlátù ẹ̀yin aláwẹ̀ lọ́kùnrin lóbìnrin assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. àsìkò ti lọ àyí láti wọlé mùsùlùmí ò sì ní í ṣe nǹkan títí kọ́ wá kọlu àsìkò òrun ìdí ń ṣe onítù màmá. wọ́n ní ká sọ̀rọ̀ nípa kíní ń jẹ́ ìgbéyàwó nínú ẹ̀sìn Islam. tá à ń bá ń sọ̀rọ̀ ìgbéyàwó nínú ẹ̀sìn Islam agbègbè tó tóbi ní tá a lè ràn tán níjọ́ mẹ́ta níjọ́ mẹ́rin níjọ́ márùn-ún a kàn mú díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ a sọ sẹ́rí kéèsì ọ̀dà aláyé Islam number 1 sẹ́rí gbéyàwó kí Islam tó dé ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní Lárúbáwá ń gbà ṣe ìgbéyàwó ọ̀nà kan bẹ́ẹ̀ lọ́nà tí Islam wá fìdí ẹ̀ múlẹ̀ lẹ́nìí tá ń gbà ṣègbéyàwó lẹ́nìí ń sọ ọ̀nà méjì ń sọ̀kan nínú èyí tí Lárúbáwá lò mọ́ ń wá padà wá sọ èyí tí Islam fara mọ́ tọ́wá di tẹ̀sìn táwọn wá lò lọ tálíkì àmọ́ ọlọ́run èdè nínú ọ̀nà tí Lárúbáwá ń gbà ṣègbéyàwó kí Islam tó dé tí ọmọbìnrin bá dọmọge tí ọba wa lọlé ọkọ bàbá àtìyá tó bí wọ́n wá ṣètò yàrá kan fún lọ́tọ̀ yàrá tí wọ́n ṣètò fún ni yàrá tiẹ̀ nu àwọn ọkùnrin tó bá wá fẹ́fẹ́ wọ́n máa wá eléyìí ọ̀wá yọ lọ bá nu yàrá yọ bá sọ̀rọ̀ bí náà wọ́n bá wọ̀ tọrọ wọn dọ́gba yọ máa súnmọ́ pọkàn tí súnmọ́ yàwó bẹ́ẹ̀ yìí bá lọ eléyìí yóò tún wá wọn náà tún máa sọ̀rọ̀ bí náà bá tún wọ̀ yóò tún máa súnmọ́ gbogbo ẹni tí wọ́n wá ń wọ́ báwọn náà gbogbo náà wọ́n máa súnmọ́ wọ́n wá lè jọgbọ́n wọ́n lè jogójì wọ́n lè jẹ́ 20 tóyún bá wá dé yọ wá mújọ́ kan pé tọ̀ ìjọba yìí ni mo fẹ́ yan ọkọ oyún ti dé kè lọ́kọ bóyún ti dé nì bóyún bá dé ní òtò yan ẹni tí ó fẹ́ yọ wá ké sí gbogbo àwọn ọkùnrin tó ti kọjá ń bẹ̀ bàbá rẹ̀ wá jókòó ìyá rẹ̀ wá jókòó tọ́ba wá ké sí wọn yọ àpétọ̀ gbogbo yìí tẹ̀ jókòó yìí ẹ̀yin náà ń wá bí ẹ̀ ń pàdé ara yín ẹ̀sìn máa ń tẹ̀ wá sí i kọ̀sẹ́ni tí ò débẹ̀ nínú gbogbo yín àmọ́ lágbájá ìwọ lọ́kọ mi àwọn yòókù náà wà ó yẹ mú èyí tó wá pè lọ́kọ òun wà dìde yọ abọ́ sí ẹgbẹ́ rẹ̀ òun lọ́ wá lóyún òun lọ́ lọ́mọ ọ̀nà kanu nínú ọ̀nà tí wọ́n ń gbà ṣe ìgbéyàwó ṣáájú kí Islam tó dé láàrin àwọn Lárúbáwá ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ẹ má jẹ́ ń sọ kejì kí n mú kejì lọ́wọ́ ẹ fẹ́ gbọ́n náà ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọkọ tó ti níyàwó lé yóò wá sọ fún ìyàwó rẹ̀ pé wò ó mo fẹ́ kó o tún ní ọkọ mi lẹ́yìn mi torí pé mo fẹ́ kó o bí ọmọ tí ó yàtọ̀ sí mi
àtàwọn tá à ń ti ń bí bọ̀ bàbá obìnrin wà á mọ̀ sí ìyá obìnrin wà á mọ̀ sí wọ́n wà á wo ẹni tí wọ́n fẹ́ kọ́ jẹ́ ọkọ míì tí ó máa sì kejì ọkọ tó fẹ́ ìyàwó wọ́n wà lọ bá lé wọ́n wà sípẹ̀ fún pé dákun lágbájá ti wà lé ọkọ àmọ́ wu ọkọ rẹ̀ kó tún ní ẹlòmíì tí ó da àjọkọ lọ ìwọ la wá fẹ́ yàn yóò wá ní ẹ máa lọ yín ronú sí wọ́n máa tún wọ́n máa bẹ̀ tó bá ti wá gbà ìyàwó máa bẹ̀ lọ́dọ̀ ọkọ àárọ̀ wa sọ fún gbọ́yà lọ́dọ̀ ẹnì kejì mi lónìí o lọ sùn bẹ̀ mọ́jú yóò wá lọ lè sùn bẹ̀ tó bá ti parí nǹkan oṣù yóò máa lọ sọ́dọ̀ ẹnì kejì bóyún bá wá ti wá dé oyún ní ọkọ kejì kó ní ọkọ tó gbéyàwó sílé lónìí yóò wá nítọ abàmì náà máa ń nù ní ọgbà pé bọkùnrin tó ń lọ bá tàwọn ti rí bẹ́ẹ̀ lọ́mọ tí ìyàwó yìí fẹ́ẹ́ tó ló ti rí ọkùnrin ni o sì láǹfààní kó kílè mọ́ ọmọ ọ̀nà míì sọ́nà ó di mélòó ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà kẹta lọ́nà tí Islam tọ́wá gbà tá a fi ń fẹ́yàwó dè ní ọ̀nà ni bí yẹn bá wá fẹ́ fẹ́yàwó tí ó bá wá gba ọ̀nà ni láti fẹ́yàwó lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run ọba fìnà ní ń ṣe ọ̀nà wo la ń gbà fẹ́yàwó ló ṣẹ̀rí àdìsùn èyí tó ti dàrú wa ń bẹ o tó ti dàrú pátápátá tó yẹ pé kò sí bá a ti fẹ́ tó àdúgbò lọ́wọ́ fún wa tó nísìnyí ẹni bá rí ìyàwó tí ó bá fẹ́yàwó nísìnyí àwọn ọmọ wa ti ń lọ skul àwọn bọ́dà wa ti ń lọ yunifásitì àwọn nǹkankan tí a bá ríra wọn kí ni wọ́n ṣe wọ́n bára wọn sọ abẹ́ẹ̀kọ́ bọ́dọ̀ bá wá wọ̀ fífẹ́ ti bẹ̀rẹ̀ nínú Islam ẹni tí ó fẹ́yàwó kí ó bómi sọ̀rọ̀ gbogbo ẹ̀yà àfàtẹ́kéwú ẹ máa lọ lè ka tíra tí bá ń sọ̀rọ̀ nípa bá a ti fẹ́ mi wọ́n máa kọ́ síbẹ̀ pé wa khataba ilayha ọba bá sọ̀rọ̀ wa yakhsubu ilayha ń bá a sọ̀rọ̀ lábẹ́ ìṣẹ̀lẹ̀ Ọlọ́run béèyàn bá fẹ́ bìnrin èèyàn lọ lè bá ẹni tó súnmọ́ obìnrin nì lábẹ́ ìṣẹ̀lẹ̀ Ọlọ́run béèyàn bá fẹ́ bìnrin èèyàn lọ lè bá obìnrin nì bóyá bí ẹ̀gbẹ́ ẹ̀ bóyá bí àbúrò ẹ̀ bóyá bí ìyá ẹ̀ bóyá bí bàbá ẹ̀ bóyá bí ọ̀rẹ́ ẹ̀ èèyàn wà lọ́mọ pé tọ̀ bóyá bí àfà tọ́jẹ́ ni Ọlọ́run ọba ti ń darí inú ilé wọn èèyàn wà pé tọ̀ dákun lágbájá wù mí mo fẹ́ fẹ́ ẹni òun ni ọ̀wá pé obìnrin pé tọ̀ lágbájá lòun fẹ́ fẹ́ ọ àmọ́ nísìnyí ìrù pé yóò sẹ́kù mọ́ ó sì yẹ ká dá padà tá a bá ń jẹ́ mùsùlùmí àmọ́ ti dá padà nísìnyí ọwọ́ àlè tí a bá bóbìnrin sọ̀rọ̀ èyí tó kùtọ́ kọ́ wá ṣe ni pé òun wá ṣe an-nazaru ilayha yóò wá wo ìyàwó náà wò sábẹ́ kan wá bá Nabi wa Muhammad ó ní ya Rasulallah mọ́rọ́bìnrin kan mo fẹ́ fẹ́ mo sì fẹ́ so igi rẹ̀ Ànábì béèrè pé an-nazarta ilayha ìjọ ti wò ó ṣe é mọ̀ pé ká ní wọ́n ti jọ sọ̀rọ̀ wọ́n jọ dúró báyìí sọ̀rọ̀ ni Ànábì òní máa béèrè pé ìjọ ti wò ó ọwọ́ lọ́wọ́ èsì wò ó Ànábì ní rárá o ọ lọ bẹ̀ ọ̀rọ̀ wọn bọ́ ọba sọ̀rọ̀ ọ wàá gbé níyàwó sílé kọ́ ọ lọ bẹ̀ ọ lọ lè wò ó rí n tó wò ó lára rẹ̀ lábẹ́ ìṣẹ̀lẹ̀ Ọlọ́run tá a bá fẹ́ yàwó tí a bá ní bá sọ̀rọ̀ tán à á lọ wò ni kí la wá wò lára obìnrin sẹ́ẹ̀rí gbogbo tá a wò náà tẹ̀tẹ̀lẹ̀ síbi táyé dé lórí ó sì sì kalẹ̀ ká nígbà tí Islam ń jẹ́ Islam tóbìnrin mùsùlùmí ń jẹ́ ọmọbìnrin mùsùlùmí ni kí la ń pè lọ́mọ mùsùlùmí ọmọbìnrin mùsùlùmí a ní rí nǹkan kan lára ẹ̀ obì kan ọwọ́ wà yà ní rí obì kẹsẹ̀ rẹ̀ à ní rí ibi tí Islam ti wọ́ra obì kan fèsì ẹ̀ à ní rí tí ọba wa lọ wò ó níjọ́ tí ọba wò ó ẹni tó jẹ́ maharam tóbìnrin yẹn ò lè ṣe wọ́n àwọn láwájú ẹ̀ yóò jòkó ọkọ tó fẹ́ fẹ́ yàwó yóò jòkó ìyàwó tí wọ́n fẹ́ fẹ́ yóò jòkó kí la wá fẹ́ wò lára ẹ̀ afẹ́ wo fèsì ẹ̀ òdì méjì kí la wò lára ẹ̀ á wò látọwọ́ báyìí débi kókó gbọ́n òdì méjì kí la wò lára ẹ̀ á wò láti di ẹsẹ̀ tí fi ń tẹ̀lẹ̀ débi orúkú òdì mẹ́ta
sẹ́ẹ̀rí mẹ́ta sẹ́ẹ̀rí àníkàwò yìí ojú òun ló fẹ́ júwe ẹwà obìnrin fún wa tóbìnrin bá yá yìí bí ọ̀yá yìí ibo láti mọ̀ jẹ́mọ́ fèsì ẹni kọ́lọ̀ kan wá ní bí pupa ní bí dúdú ní bí funfun ní ibi láti mọ kọ́lọ̀ téèyàn bá ní ẹ̀wò bí apá rẹ̀ bíbà yìí kọ́lọ̀ tó bá wà ní apá yìí kọ́lọ̀ òun gangan ni ó wà nínú kò sí iyèméjì ń bẹ ẹlòmíì pupa tọ́já sí pé òòrùn ti sọ fèsì ẹ̀ di ẹ̀rí tó bá bọ́ra lẹ̀ ara pupa òòrùn lọ sọ fèsì di kọ́lọ̀ ara gangan ibi tí máa ń nìní eléyìí ò lè yí padà bíbí bá ti rí bẹ́ẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ fún yàn ẹ wò lára obìnrin ó di méjì ṣé ẹ wá rí wọ́n ní ká wò láti di eruku désàlẹ̀ kí la fẹ́ wò láti di eruku désàlẹ̀ tẹ́ẹ̀rẹ́ yẹn sanra ni èèyàn rù ni ibi eruku sísàlẹ̀ ní wà bẹ́ẹ̀ bá wo bí ẹ̀yẹ ẹsẹ̀ obìnrin báyìí tó bá fi lé lẹ́ran èèyàn ti sanra ni tẹ́ẹ̀ bá wo bí ẹ̀yẹ ẹsẹ̀ rẹ̀ báyìí tó bá ti rí tí ẹ̀yẹ ẹsẹ̀ wọn bá lẹ́ran kọ́dà kọ́ wọ́n sọ kọ́fẹ́ bẹ́ẹ̀ èèyàn ti rí ni. Ètí sẹ̀rí adé kí awo nù ni. Sẹ́wárẹ́rẹ́ yìí ni ọ̀rọ̀ kan nù. Omi táwa bá sọ̀rọ̀ táwa fẹ́ bí Ìsìlámù ti fẹ́ ká fẹ́ mìíràn. Èèyàn sẹ̀sà ni. Torí pé obìnrin tá a fẹ́ fẹ́ sílé òun ni Rafiqatul Hayat. Òun lájọ fẹ́ rìnrìn àjò ìṣẹ̀mí ayé lábẹ́ ìṣẹ̀rí Ọlọ́run àyè fẹ́ obìnrin lérí pé mo fẹ́ kọ̀ ọ́ pé a ṣe bí kí n kà fẹ́ tó wà lè ṣe wọ́n kí n lè dànù ìṣẹ̀rí àkọ́wò. àwọn ṣíyà wọ́n ń pè gbéyàwó kan ní zawajul muta kí n gbà pé mo ń lọ Amẹ́ríkà mo fẹ́ lo oṣù mẹ́fà mo fẹ́ lo oṣù mẹ́ta láàrin oṣù mẹ́fà èmi àtòbí ọwọ́ sọ̀rọ̀ pé tọ́ a fẹ́ra wa o ṣùgbọ́n oṣù mẹ́fà ní máréjì wọ́ ẹ̀ndì ṣẹ̀rí Ọlọ́run ọ̀farama. èèyàn fẹ́yàwó nítorí pé àjọ fẹ́ máa sẹ̀mí lọ láé èèyàn ti fẹ́yàwó torí pé mo fẹ́ kírù mi ó ṣẹ́kù lórí ilẹ̀ sẹ́mi pé obìnrin tá a fẹ́ táàjọ máa sẹ̀mí lọ láéláé àtòbìnrin tá a fẹ́ tí ó sẹ́rù mi kù lérí ilẹ̀ ọ̀ràn yẹn ní kí n sẹ̀sà irú obìnrin bẹ́ẹ̀ sẹ́ẹ̀dì tí yẹn bá fẹ́ bìnrin kóbìnrin yóò ṣayékáyé yóò bímọ kọ́mọ. ọkùnrin míì ẹ máa wò ó yóò jáde lé láàárọ̀ dírẹ́fà ó wà wọ́n tan AC yóò máa tutù yóò sì máa làágùn ìyàwó rẹ̀ ti fìtínẹ̀ kó tó kò lè. ọlọ́run dá obìnrin míì èṣù ni àsìkò tí ọba sọkọ lé lọkọ lálàáfíà tọkọ ń bá ń wọlé lọ ó gbàgbé ẹni pé òun tó wọnú Jáhánámù Ọlọ́run lọ ni tọ́wọ́ wá sùn lálẹ́ yóò máa sáré kílẹ̀ ọmọ kó fi lè tètè jáde kó lè ní ìsinmi jàmá irú ẹ̀ tó ọba gbé sílé ló fi já sí kó tó fẹ́yàwó ọ wádìí ta lọ fẹ́fẹ́ èèyàn sẹ̀sà obìnrin bá a ti sọ fẹsẹ̀ àwọn tó fi wá nílẹ̀ Yorùbá wọn ṣe wèrè wọn ní làákà yìí tí wọn fi ń tọ́ ayé kan tó gba ẹ̀sìn tí làákà yìí wọn náà bẹ́ẹ̀ yẹn bá ṣe ń lò dọ̀la yóò máa wúlò fún tí ọba tàkẹ́sì tí wọn bá fẹ́ fẹ́ máa ń jọ̀ǹjọ̀ òun wọn lọ lè béèrè ní pé ibo wọn ti bí àwọn àwo ló bí kí ni ìwà wọn àrùn wo ni wọ́n ń wò lé wọn wọ́n sọ pé lẹ́yìn lé wọn wọ́n máa bínú o wọ́n á sọ pé lágbájá ìyàwó tá a fẹ́ rí fún ọ ìbínú ọmọ ṣe sùúrù lẹ́ẹ̀dì gbádùn ara yín ibo mi wọ́n lè sọ sílé wọn wọn a máa rán wèrè ṣe é mà pé bàbá rẹ̀ ó rìn lọ́jọ́ sí wọ́n padà rí lọ́jọ́ ọba ni wọ́n mú wálé wọ́n wá wò ó àbúrò bàbá rẹ̀ náà nígbà ọ̀yá òun náà padà wọgbó lọ wọ́n mú wálé wá wò náà ni kẹ́ ẹ̀ mà pọ́ mọ̀ yìí náà tó bá padà yá yóò tilé wọn ràn o bóbi bá wá wọn àtọ́jú oògùn tí wọ́n fi wò wèrè kalẹ̀ tí wọ́n bá lóbi tí wọ́n fẹ́ wọ́n tọ́jú oògùn tí wọ́n fi wò wèrè pé tọ́ torí wọ́n ti mọ̀ pé yóò padà wọ ẹ̀jẹ̀ máa ràn ẹlòmíì sì nílé wọn aṣẹ́wó wọn ń ṣe ìyá rẹ̀ ń sí káàkiri ọkọ ni wọ́n béèrè ìyá rẹ̀ wọ́n lọ sí délé ọkọ márùn-ún ẹni tí ọ̀fẹ́ mọ̀ ìyá òun ló ti múra pé tọ̀ kò sí iyèméjì òun náà ó ṣe kí ni yóò lọ bí ìyá rẹ̀ náà bí dídé nù ni
Ànábì wa Muhammad nígbà tí ó bá wa àwa sábẹ́ rẹ̀ sọ̀rọ̀ àwa tá ń tẹ̀lé sọ̀rọ̀ ó ní takhayyaru li nutfikum ẹ̀yin mùsùlùmí tẹ́ bá bímọ tẹ́ fẹ́ yàwó àtọ̀ yín tẹ́ fi bímọ ẹsẹ̀ sábì tẹ́ dà sí fa innal irqa dakhtar sẹ́ẹ̀rí ẹ̀jẹ̀ ìmọ̀ràn ni ẹ̀jẹ̀ mọ̀ràn ni wa iyyakum wa khadra ad-diman ọwọ́ àdọ́wọ́ yín ẹ̀yin mùsùlùmí ẹ má lọ lè já ẹ̀fọ́ eré àtàn qila ya Rasulullah àwọn sàbẹ̀ wá béèrè pé ilé òjíṣẹ́ Ọlọ́run wa ma khadra ad-diman èwo ní jẹ́ ẹ̀fọ́ eré àtàn Ànábì ní al-mar'atul hasana min manbati as-su obìnrin tá a rí tó yá ìlẹ́wà àmọ́ bàtà wo bí wọ́n ti di àwọn èèyàn náà wọn ló bí ẹ dákun jàmá ìsìláàmù yìí sórí ẹwà fẹ́mi tóbi bá rẹwà tí a bá bí níbi tí ò ti da ìwàkiwà ní òwò èèyàn sọ obìnrin èèyàn wo obìnrin èèyàn sẹ̀sà obìnrin kó tó fẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn obìnrin náà ẹ sọ ọkùnrin ẹ wo ọkùnrin ẹ sẹ̀sà ọkùnrin kẹ́ tó fẹ́ tẹ́ ẹ bá fẹ́ ọkọ kọ́kọ́ ọmọkọ́mọ yóò bí fún yín o. àwọn ọkùnrin bẹ tí a jẹ́ wèrè tí ó kùn lá tí ọkọ tí ó dà àìmọye ọkùnrin ní ń gbéyàwó rẹ̀ lọ́sọ̀gùn owó ọkùnrin náà ní níjọ wọn fẹ́ra wọn agirimẹ́ntì ó fi sógun owó kọ́ àmọ́ràn wọn lé owó dé wọ́n fi kú ni ẹni tí ó sì lówó ràn wọn ọ̀gbà kó jẹ́ èyí ó sọ pé èmi ló ní kọ síbi ní séyàwó mi ní oore wọn fẹ́ mi lóbi jáde pé èèyàn sẹ́sà ọkọ èèyàn sẹ́sà ìyàwó tabawa la sẹ́sà kí là ń pè ní kásá ẹ̀sà bàbá ní quality wo là ń wá quality ní ń jẹ́ ẹ̀sà quality wo là ń wá lára ọkùnrin tá a fẹ́ fẹ́ quality wo là ń wá lára obìnrin tá a fẹ́ fẹ́ ẹ̀yọ̀kan náà ni o ọ̀dàrú Ànábì wa Muhammad ó ń sọ fún wa pé tòǹkàwò lè mar'atu wọn a máa fẹ́ bí àwọn tí ń fẹ́ bí káàkiri ayé wọn a máa fẹ́ bí lè arba'in nítorí nǹkan mẹ́rin li jamaliha wọn a máa fẹ́ obìnrin torí kọ́rẹ́wà yá ìfẹ́ ìjẹ́ kí ló dé ọmọ ìyá yìí pọ̀ wa maliha wọn a máa fẹ́ obìnrin torí kólówó kí ló dé ọ́fíìsì títí ti dẹ́gà iye tí ń gbà pọ̀ èmi nífẹ̀ẹ́ torí owó nù ọmọ ní máa lọ Dubai máa bọ̀ ńlọ Bangkok ń bọ̀ jojúmọ́ ní kó ní Britain ti ń lọ kásán kọjá ìfẹ́ torí owó nù àwọn èèyàn torí owó fẹ́ mi wọ́n lè hasabi ha wọ́n á sì máa torí ẹbí fẹ́ mi ọmọ dáàbì ẹni ọ̀pẹ ọmọ ni àwọn ẹni ń ṣe gómìnà Èkó àbí kí n kú síbẹ̀ o kí n tẹ̀ kémi ní o ní ìpè nínú àwọn ẹbí sí ọ̀dà ni àwọn èèyàn torí ẹbí fẹ́ mi Ànábì wa ní wàlídìí ní ha wọ́n wá torí ẹ̀sìn náà wọ́n fi fẹ́ mi Ànábì wa ní fásifar bìdá ti di tẹ́ẹ̀bà wa sẹ́sà èyí tó bá jẹ́ lẹ́sìn ní kẹ́ sẹ̀sà kẹfẹ́ sẹ́rí ntọ́lágbá jùláyé gbogbo àrùn pín sí méjì o àrùn ara wà àrùn ọkàn sì wà sẹ́ẹ̀rí gbogbo ọsibítù sẹ́ ń kọ́ káàkiri ẹ̀yin ìjọba àrùn ara lẹ̀ ń wò mbẹ́ àrùn ara ní gbogbo ọsibítù ń wò ẹni ọkàn lápá ẹni ọkàn lẹ́sẹ̀ ẹni nírun ẹni ọpọlọ ẹ̀dá tó yá wèrè wọ́n bá sẹ̀ tiẹ̀ wọ́n fún lóògùn tí wọ́n máa fi sùn ẹni tí ń sẹ́wìn wọ́n fún lóògùn wọ́n fi lára balẹ̀ ẹni tí ẹ di ẹni ojú ẹ fọ́ ẹni ẹ̀jẹ̀ ń dà lára ẹ̀ ẹni kíndìnrín rẹ̀ ń jẹrà ẹni tọ́kàn rẹ̀ dá òlu gbogbo sẹ́yìn náà lọ́sibítù nù àrùn ẹlẹ́ẹ̀kejì ọsibítù ológun ẹ̀ òun làrùn ọkàn ọ̀dà tí wọ́n máa gbólè lọ́sibítù ṣé wọ́n fòlè lábẹ́rẹ́ kọ́ máa jáde mọ́ ọ̀sọ́gun ẹ̀ lọ́sibítù ẹni tí ń ṣe zina tí wọ́n máa fún dírípù wọ́n ní ogun rẹ̀ ní kí wọ́n ṣe dírípù fún kọ́mọ̀ sí sinamá ẹ̀rí rẹ̀ kò sí ẹni tí ń rojọ́ kálí alárùká tí wọ́n wò lọ́sibítù olófòfó wọ́n wò lọ́sibítù
ọ̀dàlẹ̀ obìnrin ọ̀dàlẹ̀ ọkùnrin wọ́n wò lọ síbítù. àwọn àrùn làwọn náà àrùn ni wọ́n. ẹni kẹta ń dààmú, ẹni ẹ̀gán ń dààmú, ẹni òfófó ń dààmú, aláròká, ẹni tí ń jalè, ẹni tí ń ṣe sìná, ẹni tí ń dọ́kọ, gbogbo èyí náà àrùn ni. kọ̀ wá sí tí ó wo àrùn nìsàn àfi ọ̀rọ̀ Ọlọ́run nìkan. ẹlòmíì tí ń jalè wá sí lọ́gbọ́n ní ọjà ni mọ́. lọ́dún tó lọ mo ṣe wá sí lórí tẹlifíṣàn, mo wá sọ̀rọ̀ nípa ìyà tí ń bẹ fún àwọn tí wọ́n ń pààyàn. mo ti sọ̀rọ̀ nǹkan tó rìlíìsì ẹ̀ tójọ́ mẹ́ta ní wọ́n lọ́wọ́ àti kan mo ti wá wà sílé nìyí ọ̀nà òsòdì ni mo wá wà lọkùnrin kan bá pè mí ní sọ̀rọ̀ àwọn àlè ohun ẹ̀kẹ́ dáadáa mo dá lóhùn lọ́wọ́ ní bàbá sẹ́yìn gan lè sọ̀rọ̀ ní pásítọ̀ náà fàtí lé ní mo lé mi ní TVC ó ní sáyìn ni mo ń bá sọ̀rọ̀ ọlọ́run tẹ̀sán yẹn lágbá o bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí iṣẹ́ tèmi ní ti àwa máa ń pààyàn mo ní náà wọ́n làwọn máa ń pààyàn ẹni tó bá fẹ́ pààyàn tó bá rí wa bówó ẹ̀ bá ti pọ̀ sí ni á wá sáàbì yẹn ju ẹ̀ kò lè sẹ́ni táwa ò lè pa. wọ́n wá ní nà kí lọ́ wá pè mí sí gan onígbà tẹ sọ̀rọ̀ yẹn ẹ̀rọ ọlọ́run bà mí ó ní mo ti pààyàn ó ti pọ̀ gan sọ́lọ́ sì dárí jì mí. kí lọ́ taná sínú ọkàn rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ẹlòmíì sì náà ní fẹ́ rẹ̀ wá àti lọ́gbọ́n ní òṣèṣì náà má ẹlòmíì olè níjà wá àti lọ́ fi tówọ́ ló fi jásí pé gbogbo àrùn kárùn tọ́ba kọ̀sẹ́ni tí ọ̀lànà la o kọ̀sẹ́ni tó pé kọ̀sẹ́ni kan tó pé Ànábì wa Muhammad nìkan ni wọ́n ti operation gbáyà rẹ̀ fún tí wọ́n kó bu àti ọ̀dà kó ń bẹ̀ ẹni bá lòun pé irọ́ nípa o àti díẹ̀ ni ò tó o ṣé wá rí àrùn kárùn tí ń bá ń bẹ lára ẹnìkan ọkùnrin ló ṣe ni obìnrin ló ṣe ni wá sí àtẹ̀sìn ni ó yọ àrùn yẹn kúrò lẹ́mìí ẹ̀ ló fi jẹ́ pé torí ẹ̀sìn lèyàn fi fẹ́ obìnrin torí ẹ̀sìn lèyàn fi lọ́kọ torí pẹ́sìn yẹn ni ó yanjú pírọ́blẹ́mù ara rẹ̀. bọ́ba torí ẹwà fẹ́ tí ń bá ń jáde tọ̀ ó gbé abẹ wá sílé gbogbo dúkìá rẹ̀ ní ọ̀tà gbogbo àwọn ibi tọ́wọ́ wá kí ọjọ́ máa jí nǹkan nù báàgì wọn. ǹjẹ́ wọ́n bá lòdì wọ́n padà ná wọ́n ni wọ́n mú lólè ìtìjọ́ wa mú ọ. níjọba fẹ́ ó sì ná tó torí ẹ̀sìn fẹ́ tọ́ fẹ́ tí ń ṣe sìnà gbogbo àwọn àbúrò rẹ ní ọkọjá ń bẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọ́n máa yín mú sí ọ orúkọ kọ ní ìsọkọ lóbi jẹ́ pé bí ẹ̀sìn bá tírèèni èèyàn kò sẹ́ni tí ọ̀la burú o ẹ̀sìn nígbà lọ́wọ́ rẹ o ẹlòmíì débi tí ó ti jalè báyọ̀ wọn ti pé a àwọn àbá àti ẹ̀tọ́ bá jalè ọ̀wọ́ náà lọ́run sáfún wa wọ náà báyìí wọ́n àti ọ̀dà padà ẹlòmíì débi tí ó ti ṣe náà yà ó wọ́n sì ní kí ni yóò da ojoojúmọ́ la ń gbọ́ wá sí i ṣé mọ́ lómi ṣe wá sí i ló fi jáde pé ẹ̀sìn tó kúnná làátorí ẹ̀fẹ́ mi torí ẹ̀sìn yẹn ni yóò tún tó kù lára obìnrin ṣe ẹ̀sìn làátorí ẹ̀ lọ́kọ torí pẹ́sìn ni yóò tún tó kù lára ọkùnrin ṣe bẹ́ẹ̀ bá ní kéèyàn níyàwó kéèyàn wo oríṣi pàtàkì àti kọ́ọ́lìtì lára ọkọ àbíyàwó ẹ̀sìn la fẹ́ wò mẹ́ ìyẹn jọ kan tí a bá wá tẹ̀sán obìnrin tán a ṣe wò ó ọtẹ wa lọ́rùn àṣàkíyèsí wa àṣàkíyèsí ẹ̀sìn àríkè ìwà rẹ̀ ẹ̀sìn rẹ̀ ọ̀dà èyí tó kù ní akọ́dọ̀ zawaj káwá so yìí níbi tí mo dé yìí mo fẹ́ bá ẹ̀yin bímọbímọ lọ́kùnrin ẹ̀yin bímọbímọ lóbìnrin mo fẹ́ bá yín sọ̀rọ̀ ṣe lásìkò tá a wà yìí àsìkò tí gbogbo ogun ayé tó dìde sí Islam ni àsìkò tá a wà yìí àsìkò tí ẹ̀sìn tuntun wọlé tó fẹ́ gba Islam ní ọwọ́ wa ẹ̀sìn yìí ọ̀wá péré ẹ̀lẹ́sìn tó bá péré ẹ̀lẹ́sìn àárí àtàkì bí a mùsùlùmí làwọn o àwọn oníṣẹ́sìn mi lẹ́sìn lẹ́yìn ẹ̀sìn Islam kò péré ẹ̀lẹ́sìn ọwọ́ àsọ̀rọ̀ ẹ̀ lóko tuntun ó kọ́ tó bẹ́tí mu tọ́ba kọ́tọ̀ mu tọ́ba gbogbo nǹkan mu téèyàn gbọ́ téèyàn máa tẹ̀lé ọkọ̀ ń lọ ó kọ́ kí ló sọ rẹ̀ civilization ẹ̀sìn civilization bẹ́ẹ̀ ni western civilization ẹ̀sìn ni ọ̀dà bẹ́ẹ̀ bá lè ṣẹ̀sìn kí ló dé tí wọ́n sọ pé
tí ì bá ṣe pé àyíyarí èwo nù ẹ̀yin obìnrin èwo nù yín tẹ̀sí dókítà ẹ̀yin obìnrin tẹ̀sí nọ́ọ̀sì ẹ̀yin obìnrin tẹ̀sí sí ọ́fíìsì èwo nù yín ló lè wọ full jalbab àti niqab tí ó lọ láàfin àlọ́fíìsì mélòó nù yín ni tí ó gbé jalbab ẹ̀ lásòkè tí ó kalẹ̀ gbìn tọ́ba fẹ́ lò niqab tí ó lò tí ó máa káàkiri ẹ̀ lọ́fíìsì tí ó lọ láàfin ọgbọ́dọ̀ múra kọ́kọ́ bírèdì kó smart kọ̀wá official sẹ́ẹ̀rí pé intẹ́sì ní àwọ̀ wọ́n gbà wọ́n wá gbé mi ilé wa ní kí là ń dìbéètì níbi ọ̀rọ̀ kọ́mọ sùkú ó lò jáàbù kọ́mọ lò jáàbù kí là ń dìbéètì mbẹ́ ṣé jáàbù ní mo ṣe pẹ̀lú ọpọlọ ní sẹ́yìn david adé ọmọ ìgbọ̀n tí ń wí ni kọ́dà kí owó gèrè tó ní òdìlà ká ìmọ̀ ni àníkàn fi jáàbù lérí wọn wá ní rárá àwa ń dìbéètì ẹ̀ àwa ń fà àwa ń lọ kóòtù kọ̀ wá lé tòdò ní lábẹ́ ọ̀làjú yìí náà ni ṣàìmọ̀ pẹ́sìn kan tó fẹ́ pa ẹ̀sìn ní rẹ nù lábẹ́ ọ̀làjú yìí náà nísìn irun gbẹ̀yìn ọba kò ju tèmi yìí lọ ọlọ́ọ̀jì abẹ́rù ọlọ́run kí bẹ́ẹ̀ ọlọ́run rẹ̀ ọ̀gá báyìí nílùú tá a wà yìí bí ọkùnrin kan obìnrin kan tí a bá ń ṣèbàjẹ́ tí a bá gbọ́ra wọn yé tí èsì pé mú un tipátipá ọ̀kan ọ̀ máa lọ náà ni tó bá pariwo wọ́n sì pè ọ́ lọ́jọ́ ó tún jẹ̀bi ọ̀làjú náà kọ́ wọn ẹ̀sìn náà àbọ̀làjú ọ̀làjú tó legalize sìnà tá a lè sọ pé ó sìnà ṣe sìnà tọ́lọ́ ń sì là gbọ́dọ̀ ṣe ẹ̀mọ̀pẹ́lẹ́ yìí dí ọwọ́ àtàkì òfin ọlọ́run ni òfin ọlọ́run ẹ̀sìn kan èyí tó àtàkì ẹ̀sìn míì tá a pè é lẹ́sìn àwa ń pè ní civilization. wọ́n bá ti wọ 18 years kọ́dà wọ́n ti wọ 18 years láwọn àdúgbò tí wọ́n ń lo democracy tó yẹjú ṣé wọ́n gbọ́dọ̀ ná tí a bá nà kí ni ó ṣe lábẹ́ human rights yóò ṣe kí ni yóò ọ̀pọ̀lọpọ̀ àmọ́ bàbá ọ̀pọ̀lọpọ̀ mú yàtọ̀ wà látẹ̀kú láwọn ọmọ òfin kọ́ ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe wọ́n sí bàbá àtìyá tó di yín ẹ̀sìn nù bẹ́ẹ̀ bá ṣe wọ́n sí bàbá rẹ̀ tó ṣe wọ́n sí ìyá rẹ̀ yóò jìyà ọlọ́run bí bàbá bínú yóò jìyà bí ìyá ò bínú yóò jìyà kó tiẹ̀ ṣe wọ́n lásán civilization wa dé ọwọ́ alọ́rọ̀ yìí kọjá wọ̀nyí ẹ máa àrẹ́sì wọn ẹ̀sìn mi kan kí la ń ṣe ń pè é civilization ni àbẹ́sìn ẹ̀sìn ni wọ́n sọ lóko ọ̀làjú ni ọ̀làjú wo ni bẹ́ẹ̀ mi kọ́ mọ́ orí bàbá àti yáfín sẹ́yìn bẹ́ẹ̀ lọ́hùn kẹ́ ẹ̀ ní ọmọ yín kọ́ fọlọ́pàá mú yín Islam ni wọn gbọ́dọ̀ ṣe wọ̀nyí sí yín ẹ̀gbọ́n tó lọ́n wí ni tọmọ bá di pírẹsidẹ̀ntì ayé tó di gómìnà ayé tí ọlọ́ni wà fídíláwò mẹ́ jẹ̀ní àdúlí nínú rahman ìyẹ́ bó ti tóun ọwọ́ ààrẹ lẹ̀ fáwọn òbí rẹ̀ báyìí ọmọ àṣàánú wọn. lábẹ́ civilization tí ìyá kan bá ti darúgbó nísìnyí wọ́n ti kọ́lé àwọn arúgbó Nàìjíríà ti dèvẹ́lọ́pù débẹ̀ ni wọ́n máa ń ru arúgbó lọ bìkan ni gbogbo Amẹ́ríkà gbogbo Lọ́ndọ̀nù àwọn bọ̀dá rẹ̀ àwọn àǹtí rẹ̀ tí aláàlọ́ sí Amẹ́ríkà Lọ́ndọ̀nù ìjọba Amẹ́ríkà ló gbà wọ́n ìjọba Lọ́ndọ̀nù gbà wọ́n ń fọ̀ gbé arúgbó àwọn ọmọ wọn ti gbàgbé wọn. àyẹ̀bọ̀ ti rí kọ́ ni Ọlọ́run tó ní àtọ́jú bàbá àtìyá àwọn eléyìí ní ẹ má tọ́jú wọn mọ́ ẹ̀sìn kan ẹ̀sìn tó pa òfin Ọlọ́run tó parẹ́ ẹ wá ń pè civilization kí ń jẹ́ civilization àwọn àtàlẹ́ máa tàn ẹni ẹ̀sìn ọba yé ní ọgbà fún civilization ni ẹ ń pé mo ti múra mo múra yìí bẹ́ẹ̀ bá wà lágídí tí n bá ń pariwo ẹ̀sìn wọ́n wàá sọ lóko civilization sọ lóko fanatism fundamentalism terrorism àwọn kan tó ń lọ́nu àbí wọ́n ní ọ̀làjú àbí wọ́n ní tòlẹ́yìn ayé nísìnyí irun gbọ́n mọ́dá sí mọ́ ń bọ̀ yóò ní inú mọ́tò ní àjẹbọ́dá nìkan èmi mọ̀ wá mọ́tò àwọn méjì wá ní irun gbọ́n ọlọ́pàá wa dá wa dúró wọ́n wá jókòó wọn wọ báyìí sam bínú sam sọ̀rọ̀ ìwé kankan èmi èsì ìsèwé mọ́tò mi kọ́ máa pè é torí wọn wá kókó wọn wá kó ìfúkọ́ pé ó béèrè gbogbo tí wọn béèrè mo fi gbogbo ẹ̀ hàn ètò wa bínú wọn wá ní kí lọ́kàn gan tó fi bínú what do you want kí ló ń fẹ́ gan ọ̀sán bẹ̀rẹ̀ sí ọ̀sán tó kówé mi lọ́wọ́ ọwá ní òkè kí n gbé mọ́tò kí n lọ páàkì mọ́tò sí kọ́nà kan mo ní áá kò sí nínú òfin ká máa páàkì sí kọ́nà títí wọ́n ti ní ẹ máa yẹ̀ wá wò tá a bá wá sẹ́ wàá mú wa lọ sínú tẹ̀sán kìí ṣe kọ̀rọ̀ bọ́bá ní
ẹ̀yin onírúgbọ̀n yìí ti máa ń lágídí jù. Mo ní ibi tó ń lọ ní. Tí bẹ́ẹ̀ bá wá rí pásítọ̀ ká ní pásítọ̀ bá ní tó ní lọ́jọ́ eré tí mo ní yìí tí wọ́n rí pé ẹni pásítọ̀ ṣọ́ọ̀ṣì ní wọ́n ní bàbá wa nínú Olúwa wọn ò ní dádú bí wọ́n dádú wọn ní ẹ̀jẹ̀ bàbá ọmọ sí kí ni àwa kì í ta ni wọ́n ń bínú nísìn. Àwọn obìnrin tí wọ́n jẹ́ kátólíìkì tí wọ́n bá ń travel gbẹ̀yìn tẹ́ bá máa lọ́yọ̀ bẹ́tẹ̀ máa travel tí wọ́n bá ń travel lọ báyìí tí wọ́n fi kíní gbàgbà fáàdì àbí kíní gbé sọ́nù wọ́n tún lo kíní kébù bí ìjáàbù báyìí wọ́n lò ó tẹ́ ẹ bá rí ọ̀wọ̀ tí wọ́n máa fún wọn pé àwọn padà àwọn mọ̀dá àwọn ẹni Olúwa ọ̀wọ̀ tó lé wọ́n máa bá wọn kọ́ bá jù wọn báyìí ni bí ìjáàbù ti sàtọ̀ ọ̀jà lẹ́bàá bá dọ̀hún bí ìgbà tí òkú oorun dé wọ́n wà ní ẹmú wọn lọ́bẹ̀ yẹn kí wọ́n lọ chẹ́kì wọ́n ti obìnrin kan bí kò pọ́jà ní bábùlẹ̀ ẹ̀kọ́ chẹ́kì àwọn eléyìí wò tiẹ̀ ní wọn ẹrù ẹni ó lé kò lé access luggage ọ̀kan wọ́n lọ ní. níjọ́ tí pásítọ̀ Kings tẹ́ntẹ́ ń pààyàn lu yìí tẹ́ntẹ́ na ọkọ ìyàwó ń jọ ìyàwó tí àwọn èèyàn wà ní ṣọ́ọ̀ṣì tí wọ́n gbọ́ títọ́ ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n tọrọ ọ̀tọ̀ tí ó bí lára wọn irùngbọ̀n rẹ̀ ju tèmi lẹ́nu kí wọ́n fi irùngbọ̀n bù àbí irùngbọ̀n rẹ̀ ju tèmi lọ wọ́n fi irùngbọ̀n bù rí wọ́n sọ fún irùngbọ̀n tó dá sí ni kálá wa ni wọ́n ní báwọn irùngbọ̀n yẹn tí lẹ́ẹ̀sì mọ̀ pé nǹkan yẹn kì í sọ̀làjú ẹ̀sìn tuntun tó ṣe kí ni nínú ẹ̀sìn tó wá bá ti ẹ̀yin mùsùlùmí jẹ́ lóde òní civilization ọwọ́ amú yín máa kọ́ lọ́gbà Ọlọ́run nípa ọmọ yín ọlọ́kọ ọmọ yín ọ̀fẹ́yàwó tọmọ yín bá dé nísìnyí tó parí secondary school bóyá wà ní 100 level 200 level lọ́wọ́ ní ìtọ́kàn ní pé òun fẹ́ mari ẹgbà ẹ yàrí ni pé no ọlá ti parí education anabi wa Muhammad ó ní idha ja'akum man tardawna dinahu wa 'irqahu fasawwiyuhu ẹni tí bẹ́ẹ̀ yẹn bá wá bá yín tí ẹ̀sìn rẹ̀ tẹ́ yín lọ́rùn tí wà rẹ̀ tẹ́ yín lọ́rùn fasawwiyuhu ẹfun lómi ọmọ yìí ọ̀fẹ́ ṣe sìnà ọkùnrin ọ̀fẹ́ ṣe sìnà obìnrin ọ̀fẹ́ ṣe sìnà wọ́n wá tọrọ rẹ̀ ọwọ́ ayarí pé sam àfikọ́ parí ilé rẹ̀ ọwọ́ àtẹ̀yà yẹn lọ́rùn kí ọkùnrin kan ó dé kó pé Ṣadé fi àṣì rẹ̀ ń béèrè rẹ̀ o ọtẹ lọ́rùn ju kó fi ní ọtẹ àbánà lọ́rùn tí ẹ sì mọ̀ pé bí a bá ń ṣe sìnà ọrùn yìí ni wọ́n ń ṣe sí tí a bá wá ń ṣe sìnà ọrùn wọ bàbá àtọrùn wọ ọ̀yá tó ṣe wọn lọ́kọ tọ́ láti kọ́ parí ìwé tí wàá bá wá jẹ́ wàá bá rí àtìyáre ni kí ló ná ọ níbi kó pé tọ̀ ìfẹ́ kó ṣe àgbèrè ìfẹ́ kó ṣe sìnà tẹ́ rí àwọn kankan bẹ jẹ̀mọ́ tí ò ṣe dọ́gbọ́n sí o bẹ́ẹ̀ni ká wá lọ́wọ́ dọ́gbọ́n sí ń tan rẹ̀ ni tóbi bá wà lójú obì tó dá pé obì tó wà lójú obì tó dá pé tó bá yẹ kó ọlọ́kùnrin tí ọba ọlọ́kùnrin yóò lè ṣe kúṣe o. Umar radiyallahu ta'ala anhu ọ̀ràn àwọn sàábé lọ́kùnrin lọ sógun nígbà tó di ẹ̀yìn oṣù kẹta ariwo sọ ní Mẹ̀dínà àwọn obìnrin pariwo pé àwọn fẹ́ lọ́kọ àwọn wọ́n lọ lè bá Umar pé ó ti ru àwọn ọkọ wa. Umar wá pé Hafsa ọmọ rẹ̀ tó jẹ́ ìyàwó Ànábì pé wọ́n Hafsa ìgbà wo lóbìnrin tó ti mọkùnrin ló lè ṣe sùúrù dà tí òfin ní ṣe lọ́hùn Hafsa nàkàlẹ́ ní sí báyìí ọwọ́ anísọdún mẹ́rin ó ṣe báyìí ọ̀sẹ̀ mẹ́rin ó ṣe báyìí ọjọ́ mẹ́rin ó ṣe báyìí nígbà tó wá tó sùn mẹ́rin Hafsa wá ṣe báyìí wọ́n mọ̀ ní gbogbo ọkùnrin tó lóko kí wọ́n lọ kọ́ wọn fáwọn àyàwó wọn kí wọ́n káwọn míì lọ láti gbà yẹn Umaru jẹ́ wọ́n lọ sógun tí ọkọ̀ ju oṣù mẹ́rin mọ́ tọ́lá àwọn ìyàwó wọn arọ́ ọmọ ni wọ́n ní tọ́mọ rẹ bá ti mature tọ́tẹ́ ni ọkùnrin tọ́ bá jẹ́ ọlọ́kùnrin lọ́nà halal yóò padà rọ́kùnrin lọ́nà ọ̀nà haramu tó wá gbàrí yẹn ìwọ ló jẹ̀bi ẹ̀ ọ̀nà haramu tó gbàrí yẹn ìwọ ló jẹ̀bi ẹ̀ ẹ máa wọ ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ iléèwé tọ́já sí pé obìnrin nìkan àwọn Queen's College tọ́já sí pé obìnrin nìkan níjọba kó síbẹ̀ aburú ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ táwọn ọmọ yẹn bá ti tó ẹni ọkùnrin tí wọn ò jẹ́ wọn jáde tí wọn ò sì jẹ́ wọn lọ́kọ
aburú tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lágbára gan bí à ń lọ wá bẹ́ẹ̀ la máa fi nira wọn la bí à ń lọ wá gi máa fi nira wọn la bí à ń ṣe láàrin ara wọn síra wọn náà pẹ̀lú ká àtọwọ́. tóbi bá tó lọ́kọ ìyẹn jẹ́ lọ́kọ ni Al-Qur'an ni wala tukrihu fatayatikum ala al-bagha'i in aradna tahassuna. Al-Qur'an ni lẹ́yìn bàbá yìí ya ẹ má fọ́ọ̀sì ọmọbìnrin yín pé kó ṣe sìnà tọmọbìnrin yẹn bá sọ pé òun ò fẹ́ ṣe sìnà òun fẹ́ ṣọ́ra wọn. kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí tọmọbìnrin bá ní mo fẹ́ lọ́kọ ẹ̀jẹ̀ ọlọ́kọ tẹ́ ẹ̀ bá jẹ́ ọlọ́kọ yóò ṣe sìnà. Ànábì fi ní bẹ́ẹ̀ bá ti rẹ́ni tíwà rẹ̀ da tọ́lẹ́sìn ẹjọ́ máa yan fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ náà máa ń léwe tẹ́ ẹ̀ náà máa ń bí iṣẹ́ kò dira wọn lọ́wọ́ tọ́mọ yín bá tọkọ ní ọlọ́run ó bùn yín lásìkí ẹjọ́ máa báwí ẹ̀ lọ́kùn sí lọ́ọ́ lọ́kọ ọ́ dáa fún ojú kọ́ máa ṣe bí ẹ bá ti fi pàtàkì wá lajú nísìnyí ti ara civilization oògùn kóògùn tí a fi ń sẹ́yìn wá kúta ara ọ̀làjú náà ni ara civilization kọ́ndọ́ọ̀mù kúta ara ọ̀làjú náà ni ara civilization àwọn dókítà tó máa ṣe wọ́n mú yín ṣe ara ọ̀làjú náà ni tẹ́ẹ̀tẹ́lẹ̀ yìí gbogbo àwọn ọmọ tẹ́ẹ̀jẹ́ wọn lọ lé ọkọ òun oyún ni wọ́n ń gbé wálé ọ̀kan sẹ̀rẹ̀ ládùúgbò ìkàdé gbé jọjọ ọtọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years ago mọ̀ àdádùgbò náà kọ̀ọ̀kan yìí ọmọ yìí bá lóyún abájúta lóyún fún bàbá àtìyáwó àtẹ̀lé lọ́lé ọkùnrin tọ́sọ́kú ní gbé àwọn adán ọkùnrin wa ni òun ọ̀mẹ́rí òun òrírí wọ́n ń bẹ̀ kọgbà ọwọ́ ayò àdá ó lọ́wọ́ bá wọn jà wọn àwálé gbọ́ wá ya ọmọbìnrin yẹn wá bímọ wọn àtọ́jú ọmọ aládùúgbò wa ni wọn o ọmọkùnrin wọn àgbàlagbà jọ kan lọ́wọ́ wà dùgbò ìyá àjàbá ń bẹ àwọn àdúgbò fọlọ ọmọ wa ọwọ́ àwọn ọmọ rẹ̀ lẹ́nu kání abá fi fún ni sí yóò rí bẹ́ẹ̀ níjọ́ tó wá tó wá bùn jọ́sí làwọn àdúgbò ọlọ́dún yóò gbà ọmọkùnrin 20 náírà lẹ́nu wọ́n ń bẹ̀ torí kó tó gbọ́mọ nígbà wọn ò rí bíṣẹ̀lẹ̀ àti ní wọn ò rí bàbá ẹ̀yin màmá mọ̀rọ̀ yìí civilization education western civilization ẹ má jọ bẹ́ẹ̀ sì jẹ́ ẹ má jọ ọ̀pọ̀ làwọn ọmọ yín jẹ́ bí wọ́n bá ti wá kàwé òun náà tán kí wọ́n wá ríṣẹ́ kí wọ́n fi jẹ́ èèyàn ọ̀dọ̀ Ọlọ́run yìí wà kí wọ́n kàwé yẹn tán kí wọ́n ríṣẹ́ kí wọ́n fi jẹ́ èèyàn ọ̀dọ̀ Ọlọ́run yìí wà bí wọ́n ríṣẹ́ náà àti jẹ́ èèyàn ọwọ́ Ọlọ́run ló wà lóbi jẹ́ sípòfin Ọlọ́run lápamọ́ lára wọn tọ́lọ́wọ́ fi wá sàwọn ọmọ wa léèyàn ọmọ bá wa mọ́kọ wa bóò la so igi bí a ti so igi ni pé sẹ́rí inú mistake tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ń ṣe nílẹ̀ Yorùbá mistake pé tá a bá ní àwọn àtọ̀rọ̀ ọmọ nbì kan tá a bá ní abẹ́ so igi wọ́n ní igi kọ́kàn ẹ wá ṣe introduction kí ni jẹ́ introduction màmí mọ́ àwọn ẹbí ọkọ rẹ̀ ẹbí ìyàwó rẹ̀ kàn jòkó kí wọ́n sì kọ́ gẹ̀dẹ̀ àti bẹ́lákù àtàkù àbí kí wọ́n tó ń kọ́ wá pẹ́yà wọn tó foyin sí wọn àti nǹkan sí wọ́n jọ wá jẹun wọ́n yọ sẹ́ẹ̀rí tí wọ́n ṣeun wọ́n mara wọn tòótọ́ àmọ́ wọn ò so igi o ọmọkùnrin yẹn àtọmọbìnrin yẹn wọn gbọ́dọ̀ fọwọ́ kara wọn o tí wọ́n bá fọwọ́ kara lọ́bẹ̀sẹ̀ rí Ọlọ́run tí wọ́n bá bímọ ọmọ àlè ni wọ́n bí lọ́bẹ̀sẹ̀ rí Ọlọ́run irú ọmọ yẹn tí bàbá yẹn bá kú kò ní jẹ́ ní ogún rẹ̀ kódà ní ìfowókọ bàbá yẹn pé a máa pọ ọmọ yẹn pẹ̀lú ọkọ ìyá rẹ̀ lọ́bẹ̀sẹ̀ rí Ọlọ́run kí ló nira gan níbi igi tí àwọn èèyàn ò fi gbúrò ògì tí wọ́n wà á tagìrì ọ̀dà ẹ̀jẹ̀ nsọ̀n tí ń jẹ́ igi fún yín ẹ rí i pé kì í nì ọ̀rọ̀ yín lọ́rùn ju introduction tẹ̀sí lọ kí ni ń jẹ́ igi kódà èèyàn márùn lè so igi òfin Ọlọ́run kò sí tó lé bẹ́ẹ̀ rárá èèyàn márùn péré lè so igi tá a bá so igi bàbá ìyàwó abẹ́ni tọ́lásẹ̀ ìyàwó lẹ́nu yóò jòkó ọkọ ìyàwó yóò jòkó wọ́n di mélòó ẹlẹ́rìí kan lé ọkọ yóò jòkó wọ́n di mélòó ẹlẹ́rìí kan lé ìyàwó yóò jòkó wọ́n di mélòó àwọn afáàkàn síbẹ̀ tọ́mọ ẹ̀sìn tí ó lè ṣàlàyé tí a bá so igi náà tí ó bọ́kọ àti ìyàwó sọ̀rọ̀ Ọlọ́run wọ́n di mélòó igi ti so kí wọ́n sì ṣe ń bẹ̀ ọmọbìnrin yẹn lè wà ń bẹ̀ ó lè má sí ń bẹ̀ ọmọbìnrin lè wà ń bẹ̀ ó lè má ṣe kí ni wọ́n kàn bíbá wọ́n kàn sọ́wọ́ báyẹn ọkọ̀ kàn sọ́wọ́ wọn pẹ̀tọ̀ bàbá alágbájá mo fẹ́ fẹ́ máa ń ti ń jẹ́ lágbájá ńlànà tọ́lọ́hún súnà tànẹ́lì ṣé ẹ̀ mọ̀ pé kó tó kanjọ́ yẹn ọ̀rọ̀ ti ṣáájú láàrin
ọmọ àtọkọ abẹ́ẹ̀kọ́ bàbá sì ti bọ́ ọmọ rẹ̀ sọ ọ̀rọ̀ pé lágbájá bẹ́ẹ̀ ọmọ sì ti mú lẹ́sì bàbá kan fèsì pé ọmọ mi tọ́ wá tọrọ mo fi fún ọ ìlànà tọ́lọ́hún súnà tànàbí tọ́ba ti fèsì bẹ́ẹ̀ wọ́n lọ bí ọmọbìnrin yẹn pé kí ni sàdáàkì tó fẹ́ gbà lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run ìtóbìnrin bá béèrè sàdáàkì lágbọ́dọ̀ fún táàbá ní àmàbẹ́ ni tọ́ba níbẹ̀ ni wọ́n gba gbogbo èkó àmàbẹ́ náà ní pé a lè fi kó fún ọ. Fásọlá ní òlé gé sọ́rọ́ kò tí lọ kò sẹ́ni tí ó gbà pé wọ́n á fi kó tọrọ fóbìnrin kan tọ́ àmàbẹ́ anabiwa Muhammad ó ní bí sàdáàkì bá ti kéré mọ́ bẹ́ẹ̀ làlùbáríkà kò bí ti pọ̀ tó sàábẹ̀ kan jọ kan fẹ́fẹ́ yàwó Rasulullahi ní ìwọ obìnrin kí lọ gbà obìnrin ní gbogbo ńtọ́ bá fún un náà ní ọtẹ̀ ń lọ́rùn ìwọ ọkùnrin kí ló ní olóhùn òní kankan kí ló ní oníkòsó kò sí kankan anábì kò sí kankan ìwọ obìnrin kí lọ gbà onítọ́ bá fún un náà ní anábì ní òkàrin tó fi sọ́kọ̀ ńta lónìí olóhùn lòún nìyí o ìyàwó sọ lè gbà olóhùn lè gbà anábì sì ní kọ́pọ̀ òkà ń kó fún un. èyí tó bá yẹn lẹ́nu yìí ń lọ èyí ò náà fi sọ òkà nísìnyí bá fi obìnrin lè gbòòkà ẹ̀jẹ̀ yẹn yìí o obìnrin lè gba òkà lọ́wọ́ ọkọ mo ti lọ sí ìyàwó dáadáa wọn kò kàkálẹ̀ wọn wá ní sheik wọn fẹ́ gbó òkà mú áàpù wọn ìbéèrè kan wà ká tó ìwọ ìyàwó àti ìwọ ọkọ tó fẹ́ fún ìyàwó rẹ lóòka ṣé òkà ọkọfẹ mi mọ ọfẹ mi mọ ni àbó òkà mo nífẹ̀ẹ́ rẹ tọ́ba sọ pé òkà òun nífẹ̀ẹ́ rẹ ni ó bùn lẹ́fọ̀nà tọ́ba wá ní òkà òun ọ̀fẹ́ mi mọ àwa ní kòrókó tó wí tá a bá ti lè so ìlérí ẹ̀ gbọ́dọ̀ fẹ́ má lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run. kọ́dà òbí máa fún ọkọ ń kọ̀ǹdíṣẹ̀ pé ara sàdáàkì mi ni pé o ò ní fẹ́ lómi ìdè mi. tọkọ bá ti lè ní mọ gbà kí wọ́n so ìlérí ẹ̀ kò gbọ́dọ̀ ṣe sìná kò sì gbọ́dọ̀ fẹ́ mi. pọ́lọ́ so ìkíkanjọ́ kan ẹ̀yin ọkùnrin kọ̀ tẹ́nu ẹ̀yin náà ní gbà ní ẹ̀ ní gbà ní pọ́lọ́sọ igi kanjọ́ kan ní Ìkẹjà aláwùsá ọdúnláka aláwùsá mo ti wá so igi náà àwọn olówó lálálálá ni wọ́n wá ń bẹ àwọn ọmọ olówó méjì ní fẹ́ra wọn asápè mi mo bá dọ̀hún wọ́n wá kó kakalẹ̀ mo wá lọ́kọ̀ ìyàwó ọbẹ̀ fún ìyàwó rẹ̀ lóka oníbẹ̀ ni gbogbo òjò kó dákẹ́ wọ́n wá ní òkà ìfẹ́ ni àbí òkà ọ̀fẹ́ mi mọ́ ọ̀rọ̀ yẹn ò yọmọ yẹn mo wá ní tó ọba ti fún lóòka yìí lórí agirimẹ́ntì kó tún fẹ́ mi lé ọkàn bọ́n àbí tó ọba ti fún lóòka ó ti dìyàwó aládédé tó ní fẹ́ ọmọ yẹn níbẹ̀ ni o kó n bá ti fún lóòka wọn ọ̀fẹ́ mi mọ́ ni bàbá rẹ ní àfẹ́ mọ́ta lóhùn èmi bàbá rẹ ìyàwó méjì mo fún wájú méjì kọ̀mẹ́ntì wí ni àbá bàbá rẹ ní àbá yẹn mọ́ta lóhùn kọ̀mẹ́ntì wí èmi bàbá rẹ ní ìyàwó méjì mo kó wá bí ìyá rẹ ní orogún ìyá rẹ bí. ọlọ́mọdé àgọ́ mo wá ní tọ̀ bàbá òun ni ó sọ̀rọ̀ kìí ṣe yín bàbá ní kọ̀mẹ́ntì wí ni ní sọ mo ní tọ̀ sọ ọgbọ́n tí bàbá rẹ wí olóńgbò kí lọ wá ń wí báyìí ó ní ti dájú wí ìyàwó bá fojú ro wọ́n wá níyàwó tọ́lá gbọ́dọ̀ lọ́kọ́ kúnnáká tó so wọ́n wá níyàwó bó o ní ó ní táwọn jọ sọ tẹ́lẹ̀ kọ́ wọn mo ní sẹ́ wàá tún sọ ká tó so yìí ìyàwó làwọn tún sọ mo wá ní tọ ẹ bá ń lọ fún àwọn méjìlá ìkan lọ mo wá jòkó mo dákì dúró torí tá a bá ti ní sọ́bà àsúná nù ọ̀gbọ́dọ̀ fẹ́mi má kò sí gbọ́dọ̀ sí sinna wọ́n wá lọ ìyàwó wa ní lọ́wọ́ rẹ̀ tọ̀ àwọn ti lọ sọ òun fara mọ́ ní tí bàbá rẹ̀ sọ obìnrin rẹ̀ kọ òfin ọlọ́run tọ́ba fi kọ̀ǹdíṣàn gbọ́kọ́ bá ti yọrùn òun náà fara gbófin ọlọ́run náà tọ́ba fi kọ̀ǹdíṣàn gbọ́kùnrin bá ti yọrí tó ní wọn èmi kọ́ tóun náà bá fẹ́ràn ọlọ́run yóò rí kófin ọlọ́run lọ́fẹ́ músẹ́ yóò fara mọ́ náà. bí àwọn márùn-ún bá wá jòkó bí mo bọ́rọ̀ dé sàábẹ̀ kan jọ kan ọ̀rọ̀ sàdáàkì ni sọ òun fóbi ní
sàábé kan jọ kan lọ so igi fúnyàwó wọ́n wá ní kí ló ní òun ló wò tiẹ̀ ní nǹkan kan wọ́n wọ́ rẹ̀ kò sóka Ànábì wá ní kí ló wá lè fún nísìnyí ọ̀sán gbọ́dọ̀ fún ní sàdáàkì ọlọ́run ní nǹkan kan Ànábì wá ní bàtà tó wọ lẹ́sẹ̀ òun kọ́ ọlọ́run náà lè wọ́n lọ́dọ̀ bàbá ìyàwó tí bàbá ìyàwó sọ pé mo fi fún ọ wọ́n ó ṣètò sàdáàkì nínú kí ọmọbìnrin yẹn sọ pé àtijọ́ sọ ọ̀tàn àbíkọ́ ọmọbìnrin sọ pé nǹkan báyìí ni mo fẹ́ á wàá gbà lọ́wọ́ ọkọ á fún ìyàwó nínú mistake tí àwọn àfáà mi máa ṣe tí wọ́n bá ń so igi lójú agbo tí ọkọ bá yẹn fẹ́ ló bu owó tọ́ba ní sàdáàkì rè ẹnìkan yìí dá sí sàdáàkì láàrin ọkọ àti ìyàwó sẹ́ẹ̀rí sàdáàkì tí ọmọkùnrin yẹn fún ọmọbìnrin yẹn ìtumọ̀ ẹ̀ ni pé owó tó gbà ń ní abẹ́ rẹ̀ fi dẹ̀ tó fẹ́mi nìkan tí wọ́n bá wá bá dá sí ṣé wọ́n tún máa bá dá sí náà ni. Ànábì wa Muhammad ó ní inna ahaqqa mastawfaytum min ash-shuruti mastahalaltum bihi al-furuja ìwọ tẹ́ ẹ̀ gbọ́dọ̀ má pé òun ní ìwọ tẹ́ ẹ fi sọ abẹ́ obìnrin dẹ̀tọ́ òun ní sàdáàkì ẹ̀ gbọ́dọ̀ má sí èèyàn gbọ́dọ̀ má sọ sàdáàkì bí ọba ti ma ní ọmọ tí wọ́n bá ti wá bẹ̀rẹ̀ sàdáàkì èèyàn mélòó lọ́jọ́ kó lẹ́jẹ̀ mọ́ èèyàn mélòó mo pẹ̀lẹ́ kan tí wọ́n bá ti wá bẹ̀rẹ̀ sàdáàkì tí wọ́n yanjú ẹ̀ tán á kàn sọ fẹ́ nìkan tọ́wọ́ láti ilé ọkọ pé lágbájá ó níhìn ó sojú rẹ̀ àbí òsojú kíláàsì yóò lẹ́ẹ̀dí lágbájá fún ọjẹ́rìí àbọ̀ ọjẹ́rìí yóò lóhun jẹ́rìí á kì í sẹ́ni kejì náà pé kíláàsì yìí yóò lẹ́ẹ̀dí lágbájá fún ọjọ́ òun náà lóhun jẹ́rìí sẹ́ni tá a bá ti parí ẹ̀ báwọn wọ́n ń pe kútùbà kan ní kútùbà tó Abdullahi ibn Mas'ud àfa àwọn kà sí ó lè kà kí tó bẹ̀rẹ̀ ìjòkó ó lè kà láàrin ìjòkó ó lè kà nígbẹ̀yìn bó bá ti lè ka kútùbà ní sí wọ́n kàn ṣe wáàsí fún ọkọ̀ wọ́n ṣe wáàsí fún igi síso ọ̀sọ́gẹ̀dẹ̀ ń bẹ o pẹnápù ò sí ń bẹ o ọsàn ò sí ń bẹ o ápù ò sí ń bẹ o oyin ò sí ń bẹ o níbòmí ewúrẹ́ ò sí ń bẹ o wọn àgbẹ̀ ewúrẹ́ ń bòmí sẹ́ẹ̀rí tí mo ní kí wọ́n ṣe oúnjẹ mọ́ níjọ wọn bá ti ṣe léyìí nì ọmọbìnrin yẹn ti di ẹ̀tọ́ fún ọkùnrin náà ti di ẹ̀tọ́ fún wọ́n lè ṣe gbogbo ńdọ́kọ̀ àtìyàwó ṣe wá rí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tilẹ̀ Yorùbá máa sọ mísẹ́kì wà mẹ́ wọ́n ní igi sùn ìtumọ̀ ẹni pé ní wọ́n ti lè so igi wọ́n gbọ́dọ̀ mọ́mọ́ yẹn kò ní kọ́ṣọ̀ ni kì í ṣẹ̀sìn kọ́ṣọ̀ ni kì í ṣe kí ni kì í ṣẹ̀sìn èyí lè so igi tán fún ìyàwó ẹ̀ kọ́ wa ní dádì mọ́mì ẹ sì jẹ́ kí ìyàwó mi wà ní igi tí wọ́n so yẹn ọ̀rọ̀ tí wọ́n jọ máa sọ ìfara ẹni lọ́wọ́ kíkìsì ara ẹni débi pé tí a bá fẹ́ súnmọ́ra wọn òun la sọ tẹ̀tọ́ pẹ̀lú ìyẹn òun la sọ di tó fi jásí pé ẹ̀yin tẹ̀lé bímọ kò sí tó níyìn la tó ọmọ yín bá lẹ́ni tó fẹ́ fẹ́ kẹ́ ẹ so igi fún kọ́dọ̀ ọmọ yín sì lè sẹ́kù sọ́dọ̀ yín sẹ́ẹ̀rí kọ́tọ̀ ni pé igi ọgbọ́dọ̀ sùn kọ́tọ̀ ilẹ̀ Yorùbá ni àwọn Indonesia táàjọ kẹ́kọ̀ọ́ gbàtà tí ń kẹ́kọ̀ọ́ Saudi Arabia sẹ́ẹ̀rí kọ́jọ́ tí wọ́n táwọn máa sọ táwọn bá ń bọ̀ wálé wá ní ìyàwó tó wá pé gbàtà wọn sọ pé mo fẹ́ lọlé mo fẹ́ lọ sí ìyàwó àwọn máa ń káyà sókè pé tá a bá ṣe ìyàwó nísìn sáàfù rẹ̀ǹtì ilé àfìsí ilé àsọ̀lẹ̀ àmà lọ ni àbáfisọ́dọ̀ ẹbí wa ni àbáfisọ́dọ̀ mọ́ mi ni ọ̀dọ̀ bọ̀dá mi ni ọmọ ẹgbẹ́ ni ọ̀dọ̀ àǹtí nìkan ni ọmọ ẹgbẹ́ ni Indonesia ò ní pírọ́blẹ́mù o Indonesia tí wọ́n bá ti ṣèyàwó tábà yìí àtọkọ àtìyàwó tí wọ́n bá ti kó bí wọ́n ti ṣèyàwó wọ́n ń darí lọ lé àwọn ìyàwó títí tí wọ́n fi dákọ̀ bí. ilé ìyàwó ni àwọn ẹbí ìyàwó ni ọmọ bọ́kọ ni ọmọ bọ́ àwọn ni wọ́n wọlé tí níjọ wọn bá bí àkọ́bí wọ́n tó máa lọ lé ọkọ. sẹ́ẹ̀dí pé yóò dáa. ni mo fi ní kọjọ ni sẹ́ẹ̀rí kìtà sọ fún wọn yẹn a fi sọ wọn di ẹ̀tọ́ sẹ́rọ̀ wọn gbígbé alẹ́ náà wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ọ̀rọ̀ jíjẹ wọ́n sẹ́ràn lọ́wọ́ lórí ẹ̀ ọ̀rọ̀ mímu wọ́n sẹ́ràn lọ́wọ́ lórí ẹ̀ ọ̀rọ̀ Jésù ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ kọjọ ni ọba wù ọ́ o lè mú yàwó rẹ lọ
tọ́ba wọ̀ o lè fi ìyàwó rẹ̀ sọ́dọ̀ ìyá rẹ̀ tí wàá bẹ̀yẹn náà máa padà wá pìkì ẹ̀. mami dadi ẹjọ́ wà lọ́dọ̀ yín mami dadi ìyàwó mi lọ sùkúl lọ́wọ́ ẹjọ́ padà tó sẹ́ni tí tó ń gbé. àmọ́ ogun tí bẹ́ẹ̀ àjọ máa sọ̀rọ̀ á máa fọ́ ẹni lọ́wọ́ tọkàn ọkùnrin yóò máa fa obì tóbi náà máa fọkùnrin tó bá máa ríra wọn ibi tí wọn máa ríra wọn yóò di ẹ̀tọ́ lábẹ́ ìṣẹ̀lẹ̀ Ọlọ́run wọn ò ní kọ ẹ̀ṣẹ̀ kankan lẹ̀ fún wọn mọ́. tọ́ bẹ́ẹ̀ bá wá so ìdí báwọn bí rọrùn bá wá dé ń sáré kàǹkà díẹ̀ tó di ọ̀ràn yẹn fọkùnrin bí ìdìsọ díẹ̀ tí bá so ìdí fún àwọn ọkọ àtìyàwó tán ọ̀rọ̀ tí máa bá ọkọ sọ ọ̀rọ̀ 16 ni èyí tá a máa báyàwó sọ ọ̀rọ̀ 8 ni nínú 16 wọ́n sọ 4 péré nínú 8 wọ́n sọ 2 torí àsìkò ayé láti wọlé sẹ́yìn bí yẹn bá ti lè so igi obìnrin mo fẹ́ kẹ́ gbọ́ mi jàmá ntọ́ bá ti mọ́kọ so igi obìnrin yóò máa ṣe tó torí ẹ̀ so igi. àwọn àfẹ́sìn wọ́n ṣèwádìí pé kí ló dé tọkùnrin fi ń fẹ́yàwó kí ló sì dé tíyàwó fi ń lọ́kọ. wọ́n bẹ̀rẹ̀ sí dìbẹ́tì ẹ̀ àwọn kan ní à torí ọmọ ní wọn lọ́mọ kọ́ àwọn kan ní à kí wọ́n lè máa rí bíi dámọ̀ràn láàrin wọ́n nítorí ẹ̀kọ́ àwọn kan ní à torí ibi tí ogun wà fẹ́nu kò sí tí ò sí apẹnu ń bẹ̀ ni pé torí tọkùnrin ọba bí abùkátà dùn kọ́lọ̀ ọba yàwó ẹ̀ bí ìyàwó náà bá nídìí ọkọ kókè sí ló fi jáde pé ntẹ̀yìn gbọ́dọ̀ fi ìyá rẹ̀ jẹ́ obìnrin ìkànnì ni. ẹ̀ bá ti wá so igi báwọn tọ́ba lálàáfíà kọ́lọ̀ lè wá gun mu àtàgbò àwọn àgbo tó jiná àwọn àbá tó nínú gbà funfun ní ẹ lọ bí mutí o tọ́lá àwọn ọmọdé ń sàkómọ ń ta nísìnyí àwọn ọmọdé ń sàkómọ káàkiri ń ta nísìnyí ọtí ni wọ́n fi ń sàkómọ wọ́n fi ń sàkókun yín gbogbo oògùn tẹ́ ẹ bá lò pátá tó bá lọ sí inú tẹ́ ẹ bá lò tán ẹ jí ọlọ́run lérí ẹ̀ paraga oògùn jẹ̀díjẹ̀dí ní a fi ògógóró kì ní a fi sinapu kì ọ̀pẹ́ ẹ̀yìn ní a fi ògógóró kì ní a fi sinapu kì àtẹ̀kùtà àfà fún ọ pé tọ́ba fẹ́ lò fi sinapu lò tọ́ba ti lè lò ó jí ọlọ́run. anabiwa Muhammad ó ní wòsàn àdìwúmọ̀ tòun wọn ò fi síbi tọ́ba àlekè ọlá sí ilé wọ̀. àkọ́kọ́ ntọ́kùnrin yóò máa ṣe pẹ̀lú ọdún tó so èyí ẹ̀ yóò máa súnmọ́ dáadáa bọ́kùnrin ti súnmọ́. tọ́ àwọn àbá wa ṣe béèrè pé bẹ́ẹ̀ bá wá fẹ́yàwó ìgbà wo ni ò ní súnmọ́ tí wọ́n fi kọ́ pé ẹlẹ́ṣẹ̀ lọkùnrin ẹlẹ́ṣẹ̀ tí obìnrin bá mára tọ́wẹ̀ tó ṣe nǹkan oṣù tó parí ẹ̀ kó tó ṣe nǹkan oṣù míì ọ̀gbọ̀n.